ẹ jọ sí àdúgbò ilẹ̀ ìgbé. ẹ̀jẹ̀ ṣé ò sí. torí látijọ́ tí mo ti máa ń kọjá ń bíbà mi ò rí yín rí and mo dẹ̀ máa ń gba bíbà yìí always. wọ́n àdúgbò tí mi. Nice to meet you. tó bá jẹ́ nǹkan tó wà ní àpá. Ṣé mo lè ní fóònù yìí so that a máa sọ̀rọ̀ lórí fóònù? Okay, no problem. Ohun lélẹ̀. Ṣé máa fi ìlú sọ̀rọ̀? Ṣé sókè ò tẹ́ yìí? Fẹ́ẹ̀lì. Ẹ̀rùgbọ́ ẹ̀rùlọ̀ wà ló gbà owó fún ẹ̀tẹ́ ìgbàsùnmọ̀. Fúfú kàdà yá pàdé. Kára ìṣẹ́ bí ìlú wa lágbó kàdà àwọn àwọn ìgbà. Ṣé fún ẹ̀lẹ́lẹ́? Ṣé fún ẹ̀lẹ́lẹ́? Òun gangan ni Blábẹ̀ lójì. Sọ́wọ́ Blábẹ̀ lójì. Blábẹ̀ ní sọ́wọ́ kò jì. Kí ló ṣe ọ́? Ìgbà tí a fà ló pé bí Ẹ̀rí ìpàdé sọ ṣé Blábẹ̀ lélẹ̀? Ẹ̀kọ́ sí kò nígbà. Ìyáṣẹ́ fò ní ẹ̀rọ yà máa dọ̀. Ó lè lọ fi tẹ̀sí sọ̀rùn. Àwọn olùlú olóòrùn jà fún ọ. Aláàjì. ṣe Alhaji Sàámú ni Alhaji Sàámú ìkúnlẹ̀ abiyamọ. Báwo ṣe lè sọ jáde pé máa ń lọ báyìí o? Ṣùgbọ́n tó ń gbòkè ṣe Fàrúkù sí i. Ìfẹ́ náà bá ṣe kọ́ fún un, Fàrúkù ọkọ̀ ló ń nà lọ́rẹ́ lọ jalè. Ayé mi. Ó dé ẹjọ́ tó kájọ lílọ. Ó dé ẹjọ́ tó yọ lọ rẹ̀. Ìfẹ́ náà tẹ̀lé kọ́nà lọ pẹ̀lú ẹ̀. Ojú máa ń lọ ẹbí máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí kájọ lọ. máa tẹ̀lé jẹ́ ká lọ. Ọjọ́ máa lọ wà lórí tẹ́lá ṣe ṣe báyìí. Ṣùgbọ́n tí mo máa tẹ̀lé torí kájọ lọ. Ilé ọkùnrin náà ilé yàrá yà lọ. Bàbá mi bí ọmọ oko ni mo béèrè. Bàbá yìí dà. arákùnrin farabalẹ̀ ó ṣàrí mi lórí ìdúró. Ẹyin kọ́ ni mo ń bọ́ yín sà, ẹyin kọ́ ẹ̀sà ní ìbáyé sọ̀rọ̀ o. Mo ní pé bàbá òfò tó bímọ olè mo ń béèrè lọ́wọ́ ẹ̀ o, kò ń ṣe yín o. ó dáa èmi lè ní dífà ló Aláàjì, ẹ̀yin lẹ́bí olè. Ẹ̀yin lẹ́bí. lè ní dífà ló Ọmọ yìí ni. ọmọ mi. Ẹlẹ́bí ọmọ yìí. Ẹlẹ́bí olè. Ẹlẹ́bí ọwọ́ ẹgbẹ́ àgbọ̀n. Kálífà ti gbé aṣọ táwọn fàti pa àbúkù wa báyìí sí ni. Ó jalè rẹ̀ náà fọ́mọ̀. Àwọn sọ̀rọ̀ ṣe ẹ̀ṣẹ̀ oṣù bìlà ṣẹ́ẹ̀rì kéré tí wọ́n. Ó jalè ó ti dábẹ̀ mẹ́ta.
Mẹ́ta lójú mẹ́ta. Blackberry mẹ́ta. Blackberry mẹ́ta. Blackberry thousand. Blackberry Porsche. Máa fún tàlẹ́ wọn lè mọ. Blackberry 10. Wọ́n lè mọ. Bábẹ́lẹ̀ ẹgbẹ́ ọ̀gá gbàsọ́lẹ̀ wọn máa rábọ̀ wà lọ́wọ́. Ẹ wo bí ara bá arájì. Ẹ wojú ká wo abámi ló fi báyìí lọ yẹ o. Ọmọ jí Blackberry mẹ́ta. O ti di jẹ́ mẹ́ta. 150,000 ta mẹ́ta o. 150,000 ọbẹ̀ sọ́dọ̀ pa àwọn gbọ́. àwọn alágbàálẹ̀ ó wà kó fún ẹgbà ẹkùn ẹ̀ má pa àwọn alájí yẹn. 150,000. Mo ti gbọ́. Sọ́dọ̀ sọ pé wọn alájí ló mú. Ẹ láti tẹ̀lé wa. Ẹni sùúrù mọ́ ń bọ̀. Ẹ má ṣe àpariwo. Ẹ jẹ́ kó mọ bó ṣe mọ yìí. Ṣé àmọ́ pé irú nǹkan báyìí kò tọ́ nínú ilé mi aláàjì? Mọ́ ń bọ̀. Wọ́n ti ta fún àbí bẹ́ẹ̀ ni. Faru. Wọ́n ti kì í ṣó lẹ́yìn rẹ̀ ẹ̀ẹ́dẹ́ tẹ́ǹtẹ̀ lórí ẹ̀wọ̀n ọ̀gbọ́n ká mú nǹkan. Ẹ̀ẹ́dẹ́ tẹ́ àdísùn. Ọmọ yóò wà ní ọkọ̀. ẹlẹ́dàá mi o jọ kí ni mo ṣe fún ẹ náà kí ni mo ṣe fún ẹ náà tó fi jẹ́ pé ìwà àdójútì ni ìwà àbàjẹ́ ìlò choose láti máa wù fún mi every now and then ọlọ́run o kí ló dé náà ṣọ́ọ̀fì ṣí ẹ ni ṣé o mọ̀ pé wà burúkú ni ká máa ṣàfọwọ́rá ká máa jalè. irú ò ní sọmọ lọ́wọ́ ẹ mọ́ èmi tí ẹ rò pé wà tó wí mọ́ òpó dùn mọ́ ẹnu ni ká lọ gbàlù ká máa jó tó kò dùn mọ́ ẹnu nígbà tó mọ̀ bẹ́ẹ̀ kúránì rẹ lọ́wọ́ ẹ tẹ̀sí wà lọ́wọ́ ẹ kí lè tó lè bẹ lọ́hùn kó gbàdúrà pé ìwọ Ọlọ́run ò mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ìwà burúkú ìwà àfọwọ́rá ìwà ìdójútì ní kọ́lọ́hún mú kúrò nù ayé ẹ tó bá máa wá jí àwọn nǹkan náà àwọn nǹkan kínkìnkì àwọn nǹkan tó jẹ́ pé tó bá bá lápò ẹ̀ báyìí èèyàn fẹ́ lè pa ẹ pé kí ló dé tẹ máa fi jírù nǹkan báyìí òun ló máa ń jí ó ti sú mi o ó ti sú mi fi mí lẹ̀ jọ ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí náà ẹ̀bẹ̀ kí ló ń bẹ̀ mí tó bá ń ṣàfihàn èèyàn máa fa ọmọ inú ẹ èèyàn máa fi ń dání náà how many times ló ti promise mi pé ò ní wùwà yìí mọ́ ó dẹ̀ ṣe same thing ṣí ẹ̀bẹ̀ pé ò ní jalè mọ́ ni àbí ẹ̀bẹ̀ pé tó bá tún jalè ìwà tuntun mi bẹ̀ ìjọ kí ló tó ń bẹ̀ mí kí ló ń bẹ̀ mí fún. bó ṣe máa ṣe má bínú náà nìyẹn tí kinní burúkú yìí bá dé ń sìn yìí ó fẹ́ lè gbòdìdì èèyàn kó ju sápò. Farouk, ó promise mi pé òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n náà ṣáà rí nígbà tí mo ṣe wọ́n dẹ̀ ti fà mí mọ́ra wọ́n náà rí pé mo ti yó nìyẹn wọ́n dẹ̀ fà mí mọ́ra padà. ṣé wọ́n tó ṣẹ̀ṣà wá ṣé wọ́n kọ́ lóbìnrin ni
o máa jókòó sí cup o máa order squishes whiskey brandy lemon champagne ṣé ló lọ́dún kó order fún ni what's the problem wà á dé máa mú èmi ẹjọ́ kò sí nìkan na máa romance wọ́n bọ́ọ̀tù can you imagine that. ẹ̀yin ṣe bí òun náà ló wá gbé mi lọ sí club tí bá dé club ṣé kí n máa wò bí àrìndì ní ṣe bí mo kàn ń try láti wà òkè náà ni. mo wá òkè èmi jókòó sẹ́gbẹ̀ẹ́ kan odidi kò sí ẹjọ́ pàdé omi kọ́ọ̀bù yẹn àwọn young boys àwọn ògùn ẹgbẹ́ ọjọ́ wọn ti ju 15 16 17 lọ wọ́n tẹ̀ ẹ̀yìn wọ́n tẹ̀ ẹ̀rẹ́gbẹ̀ ayé òkè àtọ̀. ọkọ mi ó ṣàrí pé mo ti yó ẹ̀yìn ìgbà tó ti rí bẹ́ẹ̀ yẹn wá ti fà mí mọ́ra wá ti ṣàlàyé fún mi pé mo. shut up do you know how many times o ní fún òun fight tó ń tì mí dànù mama àfàìmé baby stop all this òun tì mí lójú ní club mama tì mí dànù that's an insult. má bínú tó ti bú. you have a problem o ní problem wa sọmọ rẹ ṣá sọmọ pé o máa ń ṣe gbogbo èyí le mi ò wá ọ̀dà ni mọ̀ o sọ wọn parents ẹ o sọ pé nǹkan ti ṣe é you have a big problem and let me just tell you now tó bá ti kọjá ní wíìlì mi lásán if you cross my path you try my way or you cross my road mo lè pa ẹ́ mo tí mo lè ṣe fún ẹ aláìní tuntun ṣe oníkan tó wọ̀ àṣẹ good for nothing at your age bí ogun ti ṣe oṣù mi àti ẹ̀ṣẹ̀ fún ara mi no just get a fork aso hey are you mad. má bọ̀ náà nígbà tó jẹ́ tí wàá ń bínú lọ sí i. ṣé kò ṣe kórè ẹ̀ ti fẹ́ are you insane táwọn wà lọ tó ń kó lọ lọ kí ló ń ṣe bíbá. boyfriend ti tó gbẹnu òṣìṣẹ́ ọ̀dà ni títí ní sùúrù kìnnì jọlọ ṣé mi ò ti sọ fún ẹ pé kọ́níkàlùkù máa lọ́lọ́ sí kí ló wà lọ́jọ́ mi kí ló fẹ́ what you want from me ìgbà tó ń ṣe òṣè orí burúkú ẹ̀ ó mọ àbí ìsìn ló ṣe wá mọ̀ pé ẹ títí ní sùúrù mi ò ní sùúrù ó ti tọ́ nìyẹn máa lọ lílọ tiẹ̀ mi ò fẹ́ mọ́ ń gbèsè ayé mi. Bọ̀ títí má bínú bọ̀ ṣe realize pé ó máa sọ fún mi kò sí nǹkan tí mo lè ṣe fún ẹ máa dárí jì mí. sórí gbogbo yẹn ó ti di history ìtàn ní gbogbo ilé tó ń sọ sí mi ó ti di ìtàn máa ń kó ti fi ẹlẹ́gbọ̀dẹ̀ ti fẹ́ ṣé wọ́n kì í ṣá kí ló fẹ́ máa tọ́ láti ṣe. ìwọ́rọ̀ ìkúlẹ̀ àbí àwọn ọmọ ìlà àkókò tó ṣe lọ ṣé òun mọ́ mi lára àbí ṣé òun rántí ìfẹ́ tó wà lọ àkókò tó ṣe gbogbo òṣì tó ṣe. títí mo ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ jọ dájú mo ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní àìlọ́gbọ̀ ìwọ sọ́rí ìkọ̀tọ̀ dálẹ̀ sọ́rí ìkọ̀tọ̀ dálẹ̀ báyìí ó ti di méjì. títí ayé òní ga òní ṣe orí da fáwọn tó bí ẹ olórí burúkú máa ṣàǹfààní aláyé bàjẹ́. Jíbọ́lá Jíbọ́lá. Ivy, Papa, Biggie, Love. Papa, you are too long. I'm going to want to form by my house, love, boy, man. Anyway, you don't long. Wo gbogbo nǹkan tó ń bí yín o nínú ọ̀rọ̀. Kí ló wá ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Wá, Biggie, bá a sọ ẹ̀rọ òṣìṣẹ́ náà. Ṣo believe pé mo lọ sọ́dọ̀ sí ilẹ̀ kọ́kùnrin mọ́dọ̀. Títí. Òun lé èmi lóye kí n máa bínú mi ò tún bínú mọ́ sí mo tún pè kò sẹ́ Ṣé gbé pọ̀. rárá ṣe ó tó gbà wá ó tó àlọ́ ìgbà náà. O mi lọ ní tí ì lọ gbowó jọ. Ayé ẹ̀ ti pàtẹ́ ní lódì. Bígì ń bẹ o
bí kò tí ń bẹ̀rẹ̀ sí òkè tó ọmọ kan sì láì kan sí òfòwò lẹ́sẹ̀ ògbó wa olùwádìí òwú ló bukú bẹ̀rẹ̀ yàrá rere ni àmì láì wọlé àmì kókó lè jẹ o ṣé òkò tó ń gọ ni bó tó tọ́ bó tó wá sí bó tó wá sí ṣé òǹjẹ́sọ̀ mọ̀ mi ṣé òǹjẹ́sọ̀ mọ̀ mi kí wọ́n ara ìwọ̀n fún àgbẹ̀kúrò ara tó bí tó alẹ́ lọ́nà àwọn mánéjẹ náà ni táwọn gbó lọ́wọ́ wọn ni àwọn lọ́wọ́ tó kiri náà kan lẹ̀ ọdún kò mọ́ra wọn complain wà á gbójú ni o wáyà dáadáa sí o owó rẹ̀ sí àwọn ayé rẹ̀ ó dé sí gbà fún mi pass mo gà pass yìí o ó máa kí ni wọ́n á yọwó kó a bá ìkíni gbà pass yìí káṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lé ẹgbẹ́ ìdòwú sómi ẹ máa ń dọ́ọ̀lù yìí o ni wọ́n pe ọmọ tó ti kọ́ tó ti kọ́ tó ti kọ́ pass ló wà ní. ọgbẹ́ni iṣẹ́ ńlá gangan ọmọ ìmú wá fún mi tó wá gbọ́ kan wá sọ̀rọ̀ ebi ńlá gangan tí ó bóyá kárí wọn ní wọn ọ̀la ṣe sọ́ọ̀nù tó ní káṣẹ́ wá. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم ṣé ẹni tó wá rí ẹ níbi tó ti ń kírun yẹn ṣó máa sọ pé ọmọ kọ́ lélẹ̀ ni kò sí ọ̀tún lè wọlé tó lè bá ẹ níbi tó kò sóò ní mọ̀ pé yẹn ọmọ lélẹ̀ ìwọ gbogbo ni ìwọ gbogbo ni tó bọ̀ mójú ojú tì mí ládùúgbò tí mo bá ń lọ wọ́n ní ẹ̀wọ̀n lájà ọkọ̀ ìfẹ́ wọn káàkiri ni ìwọ gbogbo ni Farouk kò ní ròrò lójú tì ẹ́ Farouk ṣó bí ọ̀rọ̀ tó wà nínú mi tó ní kí n má sọ tí mo ní mo fẹ́ fọ̀ gẹ́gẹ́ bí aṣọ tó ní kí n má fọ̀ ọmọ tó bá di ọjọ́ kan ó máa kọjá bí tèmi àti ẹ lérò Farouk kò ní ojú tì Farouk kí ló dé torí Ọlọ́run kí ló dé torí Ọlọ́run kó bó ṣe wà pé jókòó sí ibi báyìí bí n bá bọ́ sàtọ́sí ànìkan mi ló máa tún ṣe Farouk torí Ọlọ́run ó lójú tì ó ní ojú kọ̀ọ̀kan báyìí bí ẹbí kan báyìí lójú tí ń tìyàn kò sí fún ẹ Farouk but kí ni Farouk kí ló lè fún náà sọ kí ni mo tún wà wọ́n tó wà nínú ìwà kí ló mọ̀ tí wọ́n sọ ọ̀tọ́jà tó yẹ kó sọ̀rọ̀ sí ìwọ mọ̀ bá ìkùnrin àtọ àwọn kan tó òkú wà yẹn Farouk ó ní ojú kankan tí wọ́n pọ́sítà tó ń sọ̀tọ̀ ní mi ti wà tí mo ṣe ní bá yẹ lórí ẹni kiri ọmọ ní ẹsẹ̀ yọ̀ ọ́rẹ́ tọ́ mo dẹ́ pé pé onígbà àwọn aláwọ̀ olóṣèlú wọn sọ pé òun káàkiri kékeré wọ́n ló kún fún ọmọ ṣe wá mú lọ àwọn tẹ́lẹ̀ ìlú òṣùpọ̀ kí ilé pọ̀ change tó ti bá pọ́sítà tó ń sìn ọ̀tọ̀ ìlú tó máa tún ṣe ẹni tó bá ní ẹsìn tó sọ pé wọ́n ní èèyàn rẹ ní Farouk dà wọ́n ọ̀dẹ́ kọ́kọ́ tó ń wà nínú ọ̀rọ̀ tẹ̀jọ́ lọ. ó dé wọ́n ní solution Mr. Farouk ẹ̀ sọ fún wa báyìí wọ́n ní solution èwọ́ ní. ṣé wọ́n sọ lónìí wọ́n ní. ọ̀rọ̀ ni wọ́n sọ lọ. ìyẹn tó bá dé tó ti bá lọ tó ṣe ọ̀hún àná bí ìyẹn náà tó sọ yìí bí àwọn àmú ìbò ìdáhùn yìí. محمد سيد wọ́n ló ń fa ìwọ ni wọ́n ló ṣàmùkù mú ní ìfẹ́ wọ́n ló ń fa ẹ́ tó kò tẹjọ́ tó lóhùn tẹjọ́ kẹ́mi. kò sígbà tí ó lè dé báyìí ká jí báyìí hello afẹ́ báyìí sọ̀rọ̀ á ní rárá ohun ò ráyè ló sì máa jágbe mọ́ mi wá kí ló dé ṣó lè mọ̀
ó máa ń rójú tiẹ̀ nílẹ̀ ju tèmi lọ tó ti yẹ ìyá ìlú máa bá mi bá ń jọkọ̀ tó máa bá mi bá sọ̀rọ̀ tó bá ti jáde lọ báyìí ó dẹ̀ tó bá ti dé dé ní alẹ́ yẹn báyìí ó máa sùn. mo kàn fi kọ́kọ́ dúpẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀ ní pé kì í jalè kì í mutí ìdẹ́kọ́bìnrin wọn dé lù kiri ládùúgbò tó ti yẹ ó ti jẹ́ nìyẹn kó máa bá mi ṣe sí kó bá mi ṣe sí kíákíá ni o. ok ẹ dúró náà àǹtí ẹ̀yin náà wá sọ̀rọ̀ sí ẹni wọn mọ tí wọn ń kóbìnrin wọn ń rìn dé òru ẹni ẹlẹ́ni tó ń ti lọ síbi iṣẹ́ látàárọ̀ ẹ wá wọn wá dé ẹ ní jẹ́ kó sùn ọ̀rà ṣé rí oorun sísùn nature ni kò ṣeé ṣì ok tẹ́ bá fẹ́ jí wọn tán bá sùn báwo lẹ ṣe ń jí wọn. tí wọ́n ti rọra jí tí wọ́n ti dáhùn gbà máa gbà gan nígbà tí wọ́n ti dáhùn. ẹ wà romantic o ṣé ní tó kọ yín bá ti sùn tẹ́ bá fẹ́ jí tẹ́ bá ti tọ pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò bá ti dá yín lò ẹ dé yí lé lórí ẹ yí sọ̀tún ẹ yí sósì táwọn kan bá máa jí wọn nílé ìbínú ẹ débi fi sọ̀kọ́ tẹ́ fẹ́ bá wọn sọ ẹ mọ̀ pé ó ṣe máa ń ṣe díẹ̀ kan tó jáde lọ́jọ́ Sunday ẹ máa tètè wá láàárọ̀ wọn wá bá yí rí wọn àti pé tí nǹkan bá fẹ́ jí èmi gan látọjú ohun tí ò bá ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ ó lè dìjọ̀gbọ̀n fa àbá ẹ má wọrí ẹ̀yẹn lọ sínú ilé kẹ́tẹ̀rì láti drink one free tí bá ti kí òjò ẹ máa lọ nílé tó. Allahu Akbar kabir títóbi ọba fún pẹ̀lẹ́jẹ̀ máa ń kọ́ ọba tí ó kún tí ó rí ọlọ́run wà láàrú ọba fún tálákà láti bí ẹlẹ́jọ́ wọ́n ní ta ni àwa àti bí ẹlẹ́jọ́ kò ṣe ṣe محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم Loud! kí ni nǹkan tó tún ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run. 500,000. 500,000. Babalẹ̀ wọ́n á pariwo wọ́n tẹ̀lé alájú lò wọ́n á pariwo ṣé ẹ lóòótọ́ àwọn ìlú jìbìtì ni. àwọn náà kò tara ara ló ta ó lè ṣe bẹ́ẹ̀ àmọ́ tó wà ilé Ọlọ́run ni ó ti pọ̀ nígbà abẹ́ dásì ṣé ẹ sà wọ́n yí Farouk àbí fàwa sàrí fàwa jìrẹ́ pé Farouk ni ó ní pé òun ṣe písà òun máa ń ṣe kí ni kan travel agency fún yàn kan ó lè gba 500,000 lọ́wọ́ ọmọbìnrin yìí ó wá travel out ó lè náwó yẹn jẹ́ láti lóṣù mẹ́fà ọmọdé pé ọmọ pé ọmọ kọ̀ọ̀kan gbà wọn Farouk ni ó gbà wọn ká bá wọn dùpá o àbádéwájú ọmọ alájì rè tí láti ń gbọ́ ilé ìṣẹ́lá láti máa gbọ́ òṣèré ọmọ tí wọ́n pa báyìí ni lọ́wọ́ àti gbé báyìí àti tèmọ́bù kan bá àná o. 500,000 ẹni sùúrù madam ariwo tẹ́ ń pa ìkọ́ ní solution nǹkan tí mo mí ni pé owó tó níye àbùkù kan. ẹ̀yin lè ràn wá. ṣé nǹkan tẹ́ ẹ sọ nísìnyí ni pé ọmọ mi lù yín jìbìtì ẹ ti wá mú ẹ ti wá dé ó wà níbi tó wà báyìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí. jẹ́rí wọ́n di ọmọ yẹn fẹ́ máa nà ni so èmi àti ẹ̀ làwa ni àwọn gbọ́dọ̀ nà ọmọ even gan mo fowó tèmi mo fi ra oúnjẹ fún oúnjẹ lọ́wọ́ là ń bọ́ mi báyìí bẹ́ẹ̀ ni ẹ kàn fún ọmọ yẹn 500,000 kó máa bá tiẹ̀ lọ. iye Farouk náà Farouk iye Farouk lẹ́dẹ̀ mọ́lẹ̀ ó wà ní tẹ́ ẹ wà. ẹ wọ́n ṣẹlẹ̀ ṣé ìbùdó dì náà wọ́n dì mọ́lẹ̀ tí wọ́n sọ nìyẹn ṣé ẹ wọ́n sọ mi lẹ́nu wọ́n sọ pé gbádùn yín mi gba àkọsí lọ́wọ́ yín rí wọ́n ní pé àwọn ti gbé ọ̀rọ̀ wọn ti dé mi ò ẹ jẹ́ kí n rí ọ ní ara tí wọ́n ti dé síbi kan
ọmọ ìṣòro tó mọ̀ ọ̀dí ọjọ́ mọ̀ ọ̀dí ọ̀sẹ̀. Fi wọn wá. Bá mú fún mi wá lórí. Ẹ dúró ẹgbẹ́ 500,000. Jọ́lá nǹkan tí mo sọ. Ní mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ tó tí ìbá ṣe pé ìwọ náà ti ń gbọ́ mẹ́rin tó tẹ́lẹ̀ ṣé ó lè fọ̀rọ̀ ó lè lọ ẹ́ Faruku. Faruku ìwọ náà ṣe máa bímọ ọkùnrin ó ṣe máa bímọ obìnrin o kò ní dáa kí n ṣépè fún ẹ o Faruku sórí nǹkan tó ń fojú mi rí kí àwọn gbèrè àwọn hooligans àwọn olóyìnbó kí kọ́ máa wọnú ọgbà mi wá láti máa sọ nonsense. Ó dà. Faruku ṣe ti lójú ọ̀rọ̀ rẹ̀ ṣé orí nǹkan tí mò ń sọ fún nígbà tí bá ń sọ fún ẹ wípé ìwà rere lẹ̀ṣọ́ ọmọlúwàbí ọ̀nà ti di ẹ̀mọ́lẹ̀ gbé àtọ̀run wà náà ní nígbà tí bá ń sọ fún ọ̀nà kò ó change ìwà ẹ̀ Faruku jọ torí Ọlọ́run mo fi Ọlọ́run alábẹ̀ kí á lọ mọ́ sí kí á lọ ìwọ ni kò mọ ọmọ ẹni tó ń ṣe. dẹ lójú pé òótọ́ ni bí nǹkan tó ń sọ ẹ̀. ọ̀rẹ́ mi ṣé mo parọ́ owó ẹ̀ fún eré ni àti wípé mo ń bọ́wọ́ bọ̀ mi tí ì dé ó mọ̀ pé bí bèbè ni ò bá fàyà ọ̀rọ̀ kì í tọ́nú ni gbọ́ ọ̀rẹ́ mi ká ní bí mo ti wá rí Faruku ipò ń dà lọ pẹ̀lú ó ń dà lọ ni ó sì ń dà pẹ̀lú obìnrin tí wọ́n kẹnu bọ́ra wọn lẹ́nu báyìí tí mo ní ṣé Faruku ni tí mo rí báyìí ó ní kí ni mo fẹ́ ṣe fún òun ni tó ń lọ báyìí pé kí ló fẹ́ ṣe fún ọgọ́ ọ̀gá ọ̀rẹ́ mi ìyẹn Faruku tèmi náà ọ̀rẹ́ mi ó yẹ kí n gbẹ lámọ̀ràn kan bó Faruku fún ọ̀nàjọ́ ọ̀la ó dẹ̀ fi sílẹ̀. sórí bó ṣe wà yẹn èmi ń bẹ lọ́hùn fún ó máa change ó máa yí padà. ẹ̀fín náà ti fi bẹ lọ́hùn sílẹ̀ lóòótọ́ là ń bẹ ọlọ́run tó ń gbọ́ àmọ́ Faruku sílẹ̀ Faruku ló ń dojú tiẹ̀ náà ó ń jalè ó ń bọtí ó kóbìnrin ó sọrí kú káàkiri ọ̀rẹ́ mi ò dẹ̀ ń wò wọn kí ló dé tó ti wà ń wẹ̀ kó fẹ́ àwọn àfà ó dẹ̀ bọ́sì kó gbọ́ àwọn àfà gidi kó fẹ́ ìwọ̀n Faruku ó lè ló ń fẹ́ ó tó kì í tiẹ̀ ni ọmọ kan tó ń fẹ́. gbogbo nǹkan tó sọ fún mi pátá òye ò ṣe tiẹ̀ náà dá. àwọn òkèlè ìgbà kan máa sọ ẹ. ṣé o lọ kájú ọ̀rẹ́ mi máa lọ bọ́ رسول الهداية أنت إمامي Sign up. Hey, sign up. Sign up. Àtàárọ̀ ni mo bá ṣe sálámù tó ni mo ti ń sáré tẹ̀lé Zainab kó o lè dá mi lò. Mo gbọ́ pé o pè mí but láwọ̀ kùtùkùtù tá ìṣe lọ kí àsùbàtọ̀ tó wá ní o sáré tẹ̀lé mi pè mí.
torí ọ̀rọ̀ àjọsọ ti ọ̀rọ̀ wa náà ni. Fẹ́fẹ́ gbọ́, awakọ̀ tèmi, ó ti ní èbúté tó máa gún lẹ́sìn. Ìdí àti tùmọ̀ ní pé mo mọ ibi tí mò ń lọ. Zainab, ṣé nítorí ọmọ rádaràda ọmọ Farouk yẹn ó ń jalè ó ń jọ́bẹ̀jẹ ó ń kóbìnrin ó ń ṣe kò sí ìwà àdójútini láyé ìwà tí ó sì lọ́wọ́ ẹ̀ ṣé torí ẹ̀ ló ṣe fẹ́ gbọ́ tèmi báyìí. Ṣó fẹ́ gbọ́ torí pé Farouk ó ń jalè ó ń ṣe gbogbo nǹkan tó sọ pé ó ṣe torí ẹ̀ gangan mo ṣe nífẹ̀ẹ́ mo ṣe ìgbà tó bá sọ fún mi kàtí rubbish. Zainab má lọ Zainab. Mo ti mọ̀ pé ó máa tẹ́. Nígbà tẹ́ fẹ́ wọlé lẹ́nu géètì, mo ní no enter areas. Ẹ má wọ inú ilé. Ẹ lè tì mí dànù. Ẹ wọnú ilé. Ẹ tẹ̀tẹ̀ ìfẹ́ tẹ̀lẹ̀ títẹ̀ yẹn. Wá pàmọ̀ràn pọ̀. Mo tiẹ̀ kọ̀kọ́ ṣe bá àfà ńlá kan ní ẹ. Oko tẹ̀sùn bí oko sọ́wọ́. Ó wá lọ́wọ́ dàńdógó bí àwọn ọ̀lẹ́ ń tẹ̀ láàfà. Èmi wá fi ẹlẹ̀ ó wọlé. Ó tì mí náà ní o. Ìṣe pé mo fi inú bẹ́ẹ̀ jẹ́ kó o wọlé o. Ó wá bọ́ ọmọ ọ̀gá. Dúró ṣé ò ṣọ́gà kọ́ jáde ni ọ̀gá jáde tán. Ìwọ wá ń kọlẹ̀kùn. Èmi ṣe bọ́ gà lọ́gbàgbé nǹkan. Ó wá wọlé ẹ̀tẹ̀ tó fi wá tẹ́ náà lè ti tẹ̀. Ṣé o ti wá tẹ́ báyìí? Báwo lẹ bẹ̀ mí? Ṣé o wá rí bí Susan Zonf tó o fi rọ́ọ̀ṣì wọlé? Náà ló máa fi rọ́ọ̀ṣì. Ọ̀sẹ̀ fún ìbáṣepọ̀ èmi àti ẹ ò lè rọrùn mi ò lè fẹ́ ọkọ tó máa mú mi kúrò lọ́nà ẹ̀sìn Islam táwọn òbí mi tán fi mí mọ̀nà ẹ̀ láti kékeré onígbàgbọ́ ni ẹ mùsùlùmí lèmi ìbáṣepọ̀ wa ò lè rọrùn ṣé ti ẹ lọ́tọ̀. torí mo ṣe muslim mo ṣe christian ọmọ náà wà láǹfọ and then tí ìfẹ́ bá ti wà bẹ́ẹ̀ mi kò ní nílò. tó bá wá jẹ́ ti ọ̀rọ̀ fẹ́ yẹn mi ò nífẹ̀ẹ́ rárá. mo rí pé mò ń fẹ́ wáyé bá sọ lórí ìrètí maybe I will check you out. má pè mí má dé wà ní wa. àbí tán ó tún dé bọ́ọ̀sì sọ. ó tó jọ. nígbà tí mo ṣe nífẹ̀ẹ́ tó ò nífẹ̀ẹ́ mi. Basira ó tún dé o. ẹni pé ó ti lẹ́kọ̀ọ́ àfẹ́sọ́nà tó yẹ kí n mọ̀ adẹjọ́ ń rìn. ó fún ọ ní. so o mọ ọkọ àfẹ́sọ́nà mi o mọ Abdul Farouk ni ṣe bó mẹ́ntì mò ń fẹ́. sórí kìtì pa. alágídí ó bẹ̀rẹ̀ àwọn ìwà àgàbàgebè ẹ̀ ó bẹ̀rẹ̀ bí tiẹ̀ mọ bó ṣe yà lábínú àwọn mùsùlùmí rárá kí ló tó ń ṣe bẹ́ẹ̀ yẹn o mọ Abdul Farouk ọkọ mi tí mò ń fẹ́ ó bẹ̀rẹ̀. ok bọ́dá o lè nínú kọ́ wọn ni ìdí ìfẹ́ sọ débẹ̀ tẹ̀tẹ̀lẹ̀ mo ti mọ bóyá sọ̀rọ̀ fún ọkọ wọn náà ló máa jẹ́ kí ló dé wọ́n bẹ̀ sọ̀rọ̀ kí ló ọ̀fẹ́ ságbó olè ní ẹjọ́ ń jalè ní àti tó bá jà tó bá dé owó ló ń kó fún un ó lè ṣọpọlọ sílẹ̀ kó mọ kó wọn kó tó ń ṣe ọ̀rẹ́ mi kí ló dé náà abẹ́ sọ ò dáhùn tó jẹ́ wà kẹ́ ẹ̀ tiẹ̀ ojú ti àwọn ọ̀rẹ́ tá à ń bẹ̀rẹ̀ rìn tójú bá ti wọ ọmọ kó tó ń pẹ́ ládùúgbò ni. wọ́n nígbà pọ̀jù léèyàn máa ń mọ̀ rẹ̀ wọ́n fẹ́ fi mílíọ̀nù tó bá dọ̀rùn tó bá fẹ́ túnlẹ̀ ayé wa wàá tún yàn. Farouk. àǹtí mi mo dẹ̀ ti ń pè yín látàrọ̀ kí ló ṣẹlẹ̀ kí ló dé. Really kò dẹ̀ sí nǹkan kan o. There's something wrong. Nothing. Bóyá mo kàn wá kárí dèrè. Ẹ má wá kárí dèrè bẹ́ẹ̀ torí pé ẹ̀ dry. But instead a problem shared is a problem solved. Ẹ jọ ń torí ọ̀nà ẹ̀fọ́ kan ní balẹ̀ àti mi. Láti wọlé.
Ṣàbá mẹ́rin kọ́ lọ. محمد سيد الكونين والثقلين والفريقين. Ajijo shoki, everybody dance shoki. All the ladies Ajijo shoki, shoki dance way, motivate. Odo on talenu afi bi ede. Mímọ́ la tó lẹ́gbẹ̀tẹ̀ ní mo say de shoki dance way. Ẹ kúkú béèrè, papa mama dance shoki. All the ladies dance shoki. All the children dance shoki. Ó máa la jí pépé àfi bí ògùn moroki. Ọmọge ṣó mọ́ bó ṣe ń jó shoki dance yìí. Ọdún ijó akẹ́ṣí fún white ni wọ́n máa fi ń jó. O lè dẹ̀gbẹ́ o tún lè lóṣù. Oya dance shoki. Oya dance shoki. Oya dance shoki. Ìyá Sultan gan jíjó shoki. Ajijo shoki, everybody dance shoki. All the ladies Ajijo shoki. Whiskey singing on Asunto, Biscuit singing on Alingo, Dressa singing on Mimolato. I'm on this one and shoki dance. I'm on get shoki, Billy Killy shoki, Alibati shoki, go shorty. I'm on get when they go, shoki dance now in the blow. So mommy, know the show, baby come close to me, let me spend it up. All of my generation, Oshenjo Ojake party on Jesus. Shoki dance, oh I never dress some Mimolato me shady shoki. Ajijo shoki, baby Jijo. Everybody dance shoki. When my ladies are, all the ladies Ajijo shoki, baby Jijo. Shoki, I just kill my love, baby. When they get skibo. What? Skibo. Eva, Emi fino, baba ibo, baba bago kimo ladi, kimo jedi, yegi simba emi fino, baba ibo, baba bago kimo ladi, kimo jedi, magi simba, Iranu, Abasha, 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 Iranu, Abasha. This is nonsense. It is obvious me what a conscience. I am a sigo kiwe potele me se mo saga fellows ya fella contest. Ibu di nuku, wata kene bu kwam di kuku. One day man yen cholo wisi chuku. So cool down no test what I kuku. Ha, one ukagi, ibu robo home and I ne chukwagi. Chimla chagi kibolo man kilisi. So when you good and a video zenisi. Ha, malona bani guma. And double gane choro karigo. Every day not to adigi ya you do. There's no condition now for you do. Nonsense na lachagi bube. Sheba for iso. Emi kashi baba shoki kima ladi kima jedi kima mudi wa Emi kashi baba shoki kima ladi kima jedi kima mudi kima Iranu Abasha 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 Iranu Abasha. Jẹ́jẹ́ mi mo jókòó síta mo bá rọ́mọ kan tọ́pẹ̀ ní kẹ́mi nígbà tí mo rí di kẹ́mi mo pariwo mo ní kẹ́mi wá ṣọmọ fẹ́ mi. She say cash so you want to sample me. Are you sure that you can handle me? Skibo wait are you kidding me? So you mean you want to read me? Ó gbé di sókè mo dẹ̀ fa pọ́nrán jáde nígbà tí mo kó fún ó wá kí mi káre. She say this is your thing it is big yóò ṣeré ẹjọ́ mi kan olúwa ló dá mi láre. Tó jẹba nana me and I want to yasha. She said lick my bullet. I said kai Abasha. Emi bado baba miliano kimo ladi kimo jedi kimo emi bado baba miliano kimo ladi kimo jedi kimo ladi Iranu Abasha Iranu Abasha Iranu Abasha Iranu
Bedroom ẹ̀ calling ibi bedroom náà gbogbo ọtí lòun tó fi ṣiṣẹ́ like useless girl mo rọ̀ ọ́ máa jí àwọn àti tí wọ́n sáré orí òkú náà. lọ́jọ́ yẹn mi fúnra mi ni èmi mo dẹ̀ pè yín wọn fún ara yín pé ẹ wá bá mi ní club àjọ máa wà ń bẹ̀ ni. ó wà ń bẹ̀ àbó sì bẹ̀. aláyẹ kò síbẹ̀ wọ́n pè mí rí ìbọn èmi gan ẹ mọ̀ pé èmi gan fẹ́ lọ pé ó dáa kí n ṣe kí ni ẹ dẹ̀ mọ̀ pé tèmi gan bá débẹ̀ bá faraya ó ti yẹn ẹ mọ̀ pé kàn máa bàjẹ́ gan ọlọ́run ọmọ ẹlẹ̀ tí màá tẹ̀jọ wà ń lóhùn sí mi ọ̀pọ̀ tó ṣẹlẹ̀ ọgọ́ ni aláyẹ ẹ má bínú ọlọ́run. tó ti ṣáájú obìnrin ti gba gbogbo tó ń ṣe lọ́kùn fine máa jẹ́ kó mọ̀ ó ti yẹ nígbà tí bá ní káwọn ọmọ tí ò tó ẹ̀kọ́ bójú ẹ̀ jẹ́ kó fẹ́ jẹ́ nílẹ̀ orí ẹ̀ máa pé wọn mọ ohun tó ń ṣe. number one nǹkan tó ṣe ẹ̀yìn tó ṣe ẹ̀yìn kò ń ṣe ní kò ń ṣàmì láti ìjọba lọ sí ṣíò láti má lọ sẹ́fì wẹ̀. gẹ́gẹ́ àwọn tí mo bá ti rí bẹ́ẹ̀ ní ẹgbẹ́ ìwọ̀n fún aláfà pé gbogbo tí a bá ti lọ sọ́nà àmàtẹ̀lẹ́ ní lọ́dọ̀ bọ́ èmi fúnra mi mo pè ní ìlànà ni mo gbé fóònù mi pè ní fúnra mi tó kún lọ sí ìkọ́mọ̀ lè fẹ́ ìpínlẹ̀. ok nígbà tá a débẹ̀ kò sí nǹkan tí ọmọ rẹ̀ yóò ṣe tán. ok dẹ́bẹ̀ ni wọ́n kà mí dáhùn but mo pé tí wọ́n máa dájú dẹ́bẹ̀ ni bọ̀ mo kò tẹ́gbẹ́ bá wà mẹ́jọ yẹn nígbà tó ṣẹlẹ̀ yẹn ò ní ṣẹlẹ̀. àti kò fàlẹ̀ ìfàṣẹ. Mario ẹ̀yin girls oyin kọ́ ẹ lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. wá jókòó nà jókòó ní oṣù báwo jókòó ní ọkọ jókòó lọ. báwo ni ló sì ń pè láti kéde kọ́ ni. ṣùgbọ́n àyẹ̀wò club ọ̀rẹ́ tí wàá jọ ọ̀rọ̀ mi kalẹ̀ sí mi ó dáná. ṣótọ́ ọ̀rẹ́ mi ó lè ṣe nǹkan bẹ́ẹ̀ fún ọ̀rẹ́ mi bọ́ nínú fọkọ̀ kí ló dé kí là ń mú un ọtí ọ̀rẹ́ tí mu tí yóò jù ó kì í kọ́ tí mo ṣe bá àwọn bọ́ìsì mi fà mí báyìí nìyẹn Azumi lọ́jọ́ yẹn ta ló ń kàn mí dáhùn. èmi náà ni àti níta mo tún kà mí dáhùn ọ̀pọ̀ ní sí i èmi kò lè máa jà ní pọ̀ kí lè máa wò ní nà. tí ìjà bá ṣẹlẹ̀ ń bẹ̀ tí o lè mọ̀ pé mi ò kán àwọn mi dání except boy kan tó wà ń bẹ̀ yẹn òun ló dẹ̀ ti mi sí ó get kí ló expect máa ṣẹlẹ̀ ń jọ yẹn. ìgbà tó yẹ burú nà
ṣé kó ṣọ̀rẹ́ mi lè tèmi ó ti wà high of course. nǹkan tẹ́ ṣe fún ọ̀rẹ́ wa ń jọ yẹn ṣó dáa bẹ́ẹ̀ yẹn àṣà lè lọ́mọ burúkú fẹ́kùn pàjẹ́ ọ̀rẹ́ ń ṣàmọ̀ wípé ó mọ ọtí tẹ́lẹ̀ kó dípò kò rí sí kò dáa o kò dáa yá tètè bọ́ ọ̀rẹ́ yín sọ̀rọ̀ kò dáa bọ́ kò dáa rárá ni. bá pàdé mi sọ̀rọ̀ ṣùgbọ́n màá wá bẹ̀rẹ̀ ilé ẹ̀sìn gbọ́ tó bá yà sí ìdó ṣàtítọ́ ní pàdé màá wá bẹ̀rẹ̀. ọ̀bọ̀ ṣé torí. tí àbá wá gbogbo pé ká máa bọ̀ fáwá ká ẹ mọ́lé mo kàn ṣe máa dá wa dúró lé ẹ̀ nínú náà ti ń bọ̀ ẹ ṣáà rí pé mo ti ń bọ̀ mo ti ń bọ̀ tàbí. ẹjọ́ yín ti pọ̀ jù ọ̀rẹ́dì àti pẹ́ ẹ jẹ́ ká máa lọ jàre. àyẹ̀ ẹ máa bẹ́ẹ̀ fún Tumi inú kí ló ṣẹlẹ̀ náà mo lè hàn ní látàárọ̀ ò dá mi lóhùn what is it àwọn ọ̀rẹ́ ẹ̀gbọ́n tún kí mi ò tún kí mi what happened ṣé o ṣe ń bínú ni ẹni tó bá ń bínú tí ò bá rínú kò lè pẹ́ ẹni tó ń bínú yẹn kò bínú mọ́ náà she doesn't have to be doing all this take her clear everything kí love wa máa continue náà. wo bíbá bí ọ̀rọ̀ tó sọ tó ń sìn sìn yìí ìwọ náà ló máa ń sọ wípé ẹni tó bá ń bínú tí ò rínú ó yẹ kó apply wisdom sí ni nígbà yẹn la máa mọ̀ pé bóyá èèyàn burúkú ni àbí èèyàn tó dáa ni. ẹ tiẹ̀ dúró náà uncle èmi gẹ́gẹ́ bí ẹnìkan o mi ò mọ̀ yín from nowhere first time tí mo máa rí yín lélẹ̀ and the way tẹ̀ ṣe ń sọ̀rọ̀ yẹn ó dà pé fi ṣúgà sẹ́nu ẹni sugar coated mouth ó dà pé ń tàn ọ̀rẹ́ mi ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tẹ́ ẹ bá ní ọ̀rọ̀ gidi láti sọ ẹ jẹ́ ká máa lọ ọ̀rẹ́ jọ̀ọ́ torí Ọlọ́run jẹ́ ká máa lọ. Tumi inú ohun tó ṣẹlẹ̀ jẹ́ kí ogun tó ń rùn lẹ̀ jẹ́ kó tán lẹ̀ let bygone be bygone. Can't continue lifestyle. Come on, you know I still love you. You know, like my team, you know, my love, everything. You know, you're my life. Funku, ṣé ìwọ time ọwọ́ yín? Ẹ rí pé time ti lọ ni. Ọ̀rọ̀ yìí náà ṣá ni. Ṣé mo pọ̀rọ̀ náà lọ sọ? Bẹ́ẹ̀ ronú ṣàsùn tó fi dénú abọ́ ni. The same ọ̀rọ̀ yìí náà lọ sọ. Tí abọ́ náà tó wá padà fi ń tẹ́ ìṣàsùn. Ejò ẹ rí pé ti take time wa ni. À ń jáde náà. Ejò ẹ ká máa lọ. ọ̀rẹ́ mi sọ kó tọrọ lọ sọ tẹ bá fẹ́ rí. ẹ gbé lórí aago náà ẹ jọ yanjú ẹ bẹ àbílẹ̀ ìdúró. ẹ pé tẹ bá sọ̀rọ̀ ó ti yẹ ọkùnrin lẹ́yìn náà kẹ́ ṣe nọ́mà. a ní ká jẹ fún gbogbo tán láwọ ẹ tún gbọ́wọ́ ẹ̀ sí lọ́wọ́ iye bá wo olóṣòwò ìwé rí lọ́rẹ̀ báyìí. mo wò wọ́n yẹn rí lọ́sàn-án ogun wọ́n wo bomb shot ilé tún ṣọ́rin wọlé lọ́sọ̀ oh my god. ẹ ṣe gan-an ni ọpẹ́lọpẹ́ yín wọ́n dẹ̀ ní pé tí wọ́n bá ṣe ní lóore téèyàn ò bá dúpẹ́ gẹ́gẹ́ bíi pé ọlọ́ṣà kóyàn lẹ́rù lọ ni òun mo ṣe ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín àbí tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ yín tó jẹ́ pé ẹ gbé mi níbi tẹ́ ti gbé mi níjọ́ yẹn tó jẹ́ pé àwọn ọkùnrin tó máa ń fẹsẹ̀ gbálẹ̀ kiri tó máa ń fipá bóbìnrin lò pọ̀ lórí mi nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làbá máa sọ mo dúpẹ́ gan ni o Ọlọ́run á dẹ̀ máa ṣagbára yín dọ̀tun ẹ ṣé gan ni. nítorí tí mi bá ṣe òpósìbò kẹlẹ́ mi ṣe ìgbà Ọlọ́run tó wá fún mi ṣe sábàbí tó dé sábàbí rẹ ló fi mi ṣe òun ló yẹ ká ìdókòwò ẹ̀kọ́ orúkọ mi. ẹ̀tún mi nínú orúkọ mi sà. àti àtúnmí ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè kan wọn lọ kí ni ó fà tẹ́ fi mọ̀ tí ó fi di pé wọ́n mọ̀ tí èyí ṣubú sí ìka question tẹ̀bi mi babala jam question ni because tí bá ní kí n tẹnu bọ̀rọ̀ bí mo ṣe wà ní ìdí ń bíbá it's a very long story but ẹ jẹ́ kí n cut it short ṣe rántí yẹn tí mo fi ń pàrònú rẹ ni and ìgbà tí bá mú wọ́n máa ń jẹ́ kí n wà very okay máa feel free so ọtí yẹn máa help mi gan so tí bá mú ó máa ń jẹ́ kí n wà live kí n má gbé kọ̀kọ́ sọ́kàn kí n ṣáà wà happy ṣá so nǹkan tí mo ṣe mọ́ nìyẹn. àti mi lọ́wọ́ ẹ wá mọ̀ wípé ọ̀rọ̀
ó dàbí ọ̀rọ̀ àṣírí tó rẹni tó ti ya wèrè rí tó bá jókòó àbúwà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ bí oúnjẹ wúyẹ́wúyẹ́ tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ló ń lò wọ́n máa rò pé kí ní ẹ̀ padà sí lára ni ṣé wá rí ọlọ́tí táwọn èèyàn ti mọ̀ pọ̀ lọ́tí ni tó mọ tí àmupara ọjọ́ tí kò bá mọ tí tó bá rìn lọ tó bá ṣèṣì kọsẹ̀ tó bá ṣubú àwọn èèyàn ní gbé ibẹ̀ ló máa kú sí ṣètìyé ohun ẹgbọ́n kò tàbí kúrẹ́ ní sọ fún wa ó ní alìjàzáwò ní ìzáni ìlànà ìzáni ó ní oníkálukú báyìí la máa sọ fún gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ iṣẹ́ tó yàn bá ṣe la máa fi sọ fún wá ní fàbíyáì aláìní rọ̀bì kú mọ́tò kaziban ó ní èwo nínú ìdẹ̀ra ọlọ́run tó ṣe fún yín tẹ̀ ń pè lẹ́rọ nígbà tí ó tó jẹ́ wípé ọbọ ló lè mú yàn dùn ló lè tù yàn nínú gẹ́gẹ́ bí orúkọ yìí ọlọ́run wá ṣe fún yín ẹ wá sọ pé gbàtẹ́ bá mú tilẹ̀ rí ó ní iron mi dè láì ó ní ọ̀dọ̀ mi ní gbogbo orí wà pátápátá ọ̀dọ̀ mi lórí wà nígbà tẹ́ bá wá sọ pé nígbà tẹ́ bá mú tilẹ̀ máa ń rí dùn ó kì í sọ fún mi ọlọ́run ní báyìí ní jẹ nígbà tí ọtí yẹn bá dá lójú mi nǹkan. ó tí yẹn bá dá màá tún mo ti padà náà ni. رسول الهداية أنت إمامي وأنت رسول لكل الأنام رسول الهداية أنت إمامي وأنت رسول لكل الأنام ọlọ́wọ́ ọba o lọ́mọ yóò ṣe lọ́mọ yóò tiẹ̀ kó tiẹ̀ lọ́mọ lọ́mọ ẹ̀ padà lóhùn. wọ́n bá lọ sí kọ́mẹ́dì náà ó good gan. káàkó máa waste talent ẹ̀ torí tọmọtọ́sọ tó máa fi jẹ èmi nìyẹn. àníní ò jẹ rárá torí mo ti wà nílé báyìí tó ṣe wà yìí. kí ni mo ti sọ. ó tọ́ ni kí ni mo ti sọ bí ọ̀rọ̀ ara lé mi kan ni o ló bá ló fẹ́ lọ pò kété o ló bá mú okò ọdẹ o ó bá dóko ó bẹ̀rẹ̀ sí ń gbẹ́lẹ̀ ó ń gbẹ́lẹ̀ ó ń gbẹ́lẹ̀ ó bá dúró pé bíyá kí òkété jáde o àti kọ́ ló máa jáde kọ́ ló kọ́ jáde ni kí ni nǹkan náà ẹ ṣe o ara lè mú bá gan pa o ọmọ lágbájá kí ló dé ẹ sọ̀rọ̀ kí ló ṣe yìí kí ló wà ní gbogbo mo ló parí o ẹ bí mi pé kí ló jáde ọlọ́run ejò ló jáde o. ọ̀rẹ́ mi àtọjọ́ ìjọ ti máa ń sọ̀rọ̀ ẹ̀ gbàgbé ó máa ń jẹ wá ṣọlẹ lè kò jẹ wá rárá jọ̀wọ́ sọ fún mi kí ló expect tó nǹkan tó máa jáde nínú òkété tí ò bá ń ṣòkété. tó tiẹ̀ wá rí ejò àti òkété wọn kì í ṣọ̀rẹ́ ẹ̀ ó ti máa ń parọ́ ṣòṣẹ́ rí ẹwọ èèyàn rẹ̀ láti ẹ̀kọ́ tó ti ń sọ̀rọ̀ nínú ilé spirit mi ti sọ fún mi pé irọ́ ló ń pa irọ́ ẹ̀ ti pọ̀ jù báwo ni ìjọ ṣe máa jáde kó nínú òkété wọ́n má kó sọ́pọ̀ fáwọn àjàre jà lọ. èmi lè lò ó èmi ń lọ sẹ́ wò ó kókó lọ́rọ̀ òkété àtejò kó wá bọ́ sórí pé kò kun ẹfun sójú kó lè ṣe orò Ọbàtálá ṣoré mi bí mo ṣe wà yìí mo ti dọ́dọ̀ boyfriend mi ọ̀dọ̀ Farouk. wá ọlọ́run jẹ́ Farouk ó jẹ́ má sọ fún mi pé nuisance tó gbé wálé lọ́jọ́ yẹn tó mú ẹran nínú oúnjẹ tí mò ń jẹ tó fi ojú kòkòrò tó fi yẹ ẹran tèmi jẹ tí ẹ dé wà lọ́wọ́ ẹ̀ tí ẹ náà wà nínú plate ó wá jí tèmi ó fi sínú àpò ìyẹn ló ń pè lọ́kọ ẹ̀. Oh my God! I know she me. I will not take that insult from you. Ọ̀rẹ́ mi dúró ná. Wo, you're looking sexy. Ọmọ tó dùn ní ẹ náà. So, sọ fún mi, ṣé bọ̀bọ̀ tó jẹ́ pé ó máa ń jalè kiri yẹn, ó nìkan ṣoṣo ló lè nífẹ̀ẹ́ ni. Dúró ná, tó bá mu lọ supermarket, ó máa jí nǹkan. Tó bá mu wálé, ayẹyẹ, ó máa kírun, ó máa fatira, ó máa ṣe gbogbo ẹ̀. This one that gbogbo ń jalè yẹn ó sì fẹ́ lọ tẹ̀lé ó sì ń tẹ̀lé ó sì ń gbọ́ tẹ̀lé àbí. ẹ wo ẹjọ́ yín nìyẹn ẹ máa wí bẹ́ẹ̀ kiri kò sí ìkọjọ́ kọ́ mi bí mo ṣe wà mo ti lọ. wò ó tó yọ sí tó bá mọ̀ ipò ṣì ń tẹ̀lé mi kó bá mi ní. ẹ wò ẹ ní sùúrù ẹ máa advice tè máa fún yín àbá tè máa fún yín ìjà kẹkọọ ní sọdọ àràbà o ó lè ṣe é ṣe bí àti bá dọdọ àlàbà gbogbo nǹkan tẹ̀ ń gbà lérò ó lè wá jẹ́kọ̀ọ́ tó máa padà ṣẹlẹ̀ lọ́dọ̀ àlàbà náà ni ní tèmi èmi wọlé lọ ẹ̀ ṣe wọ́n ó sì. ẹ̀yọ́ ní ìranù. Look at that!
àwọn tún bí true ni mo ní kó máa lọ olè ọ̀lẹ o tún fẹ́ wọn tún kọ ṣé mo kó wọn mọ̀ pé olè ló ń jà ládùúgbò yìí náà tẹ́lẹ̀ gbogbo wọn kàn ń wú ẹ̀ láwò sùkúrú ni tí wọ́n ń wo báyìí láwò rẹ̀ rìn máa wá pariwo lé ẹ̀ báyìí ìbí náà máa ti ju táyà sí ẹlẹ́wọ̀n tó máa ti sún ẹ̀ olè alóòlè kò wọ́n lè kú kí ló dé gan kí ló fariwo tó yọ rẹ mi. kó bàbá jẹ́ kí jẹ́ kọ́kùnrin yìí máa lọ kó bàbá ọkàn wò mí báyìí ni ó ń dojú tì mí ó ń pa mí lẹ́kún ó ń bà mí lójú jẹ́ kí ló ń ṣe nínú ayé mi jẹ́ kó máa lọ. Sekinat tó bá tiẹ̀ jẹ́ òótọ́ ní ṣé inú ìlú yẹn kan ti gbọ́. máa lọ ọ̀lẹ́. Sekinat bọ́ síbí báyìí kí ló dé gan. jẹ́ kí n disgrace ara mi nítorí pé ilé ó dàbí pé wọ́n fi ṣe ni mo ti bẹ̀ ní bàbá mo ti bẹ̀ ní kọ̀kọ̀ kódà mo ti gbàdúrà mo ti gbàwẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ still náà kò change ó tiẹ̀ mọ̀ nǹkan tó terrible jù ó tún kóbìnrin ó mọ́lẹ̀. ó ṣe mọ yẹn ni ṣebí mo fojú sọ mo fẹnu sọ mo fi indirect sọ fún ẹ ó ní rárá àáfà yìí ṣáá ló fẹ́ fẹ́. àáfà ni màá fẹ́ bí mo ti ṣe wá sọ wípé mo fẹ́ fi àáfà yìí báyìí máa fi àwọn àáfà alálùbáríkà tó jẹ́ wípé iṣẹ́ ọlọ́run ìmọ̀ táwọn ní wọ́n fi ń gbórúkọ ọlọ́run ga ni bí àwọn àáfà Jamiu àmì ọlọ́run bí àwọn àáfà Farouk oníkíjìpá bí àwọn èrè àsàlá tó jẹ́ wípé iṣẹ́ ọlọ́run tó báyìí wọ́n fi gbọ́ lọ́gàn tó bá tiẹ̀ wá tó wá burú máa lọ fi àwọn aláàjì elébè kan nínú gbowó lọ́hùn tó máa dá mi lẹ́yà tó máa ṣe àlùbáríkà sáyé mi ìfẹ́ lè mọ̀ o mi ìfẹ́ mọ̀. àṣé nǹkan gidi ń wọ̀n gidi ká tiẹ̀ mú rú ẹ̀ ká mú dọ́dọ̀ làjà kó wọn á bí wá pé báwo ló ṣe ń lọ kó tiẹ̀ lọ fẹ́ wọ́n bẹ̀. sórí olè Farouk tí wọ́n wò yìí ó lè jí eku kí wọ́n mi lè yí lọlé kí mú lọ́dọ̀ alájà wa sórí gọ́gù ojú ẹ̀ irú ìtàlájà tó bá rí lórí tébù alásápò ni ìtìjú bá dé. ṣó ti lè tó yẹn ni. mo kọ ẹlẹ́dàá mi kọ ọlọ́run tẹ̀ ti bá mi lé lọ ọlọ́run ọba aláwọ̀ tí mò ń sìn ó ti bá mi lé Farouk yẹn lọ. èmi ti rò pé bóyá tẹ bá tiẹ̀ wá padà fẹ́ra yín báyìí á tiẹ̀ fún èmi popularity tí bá ti ń kọjá wọn wá máa lùlù tẹ̀lé mi wọn á bẹ̀rẹ̀ fámìlì àwùjọ ìlà mo kọ ẹlẹ́dàá mi kọ kó bá mo kọ ó bẹ̀rẹ̀ àṣẹwọ́n náà ti ẹ̀ ń yọ̀ mí tẹ́lẹ̀. má bínú ọ̀rẹ́ mi mo fẹ́ kójú ẹ̀ ní. àwọn ọkọ̀ àlùbáríkà. bó ṣe ló lẹ náà ló dáa kí ló dé wọ́n fi ṣèyàn ni. iṣẹ́ tí ẹni kì í ṣe mo ti ṣe àdẹ ti gbìyànjú lọ́tún lọ́sì ṣùgbọ́n nǹkan kan tó kàn wá bẹ̀ ni wípé ẹ máa ní láti mú ọkọ yìí débi so ẹ ní láti mú débi kí ni àti ẹ kájọ fojú ojú kájọ sọ gbólóhùn kan tàbí méjì láwọn ìbéèrè kankan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ṣe ti gbọ́ so lẹ́yìn yẹn kò sí wàhálà kankan. ọmọ sígbà tẹ́lẹ̀ kí n wá sí ìlú wa ó dà kó lóhùn wa gan máa fúnra mi máa wọ débi báyìí. nǹkan tí mi náà rú lẹ́nu mi nìyẹn pé àbí ọlẹ́ níyàwó fẹ́ wá sílé aláàfáà. kí ló dé ṣèbí ọ̀rọ̀ ayé ẹ̀ ni ó ṣe máa lóhùn ìlú wa ṣe tiẹ̀ rí iṣẹ́ ẹ̀yìn mo fẹ́ kẹ́ bá mi ṣe bí iṣẹ́ mi torí ipò tí mo wà lẹ́nu ọmọkùnrin yẹn ló sọ mí dà o tó ti yẹ torí kémi náà tó wà nípò tí mo wà lẹ́nu torí wáyé pé bí mo ṣe wà tẹ́lẹ̀ ni mo ṣe wà lẹ ṣe rí mi ẹ̀yin kò ní gbà kí n wọ ọ̀dọ̀ yín rárá òun ló yá ayé mi padà sí bí mo ṣe wà torí ẹ̀dẹ̀ mi náà ṣe pinnu lọ́kàn mi pé mo máa make sure wípé gbogbo ìwà pálapàla tó wù yẹn gbogbo ẹ̀ ló máa dán. Ọlọ́run á fún wa ṣe. kò sí wàhálà. àmọ̀jọ wa ẹjẹ́ ń tèmi náà tètè máa lọ báyìí Ọlọ́run á máa fún yín ṣe ẹ ṣe ó gbọ́ ní ẹjẹ́ tètè máa lọ ẹ ṣe. mo ní kẹ́ ẹ bọ́lẹ̀ ní wọ́n tó ní. a ní kẹ́ ẹ bọ́lẹ̀. ẹ bọ́lẹ̀ ní mọ́tò mi. ọ̀rẹ́ rẹ́rù lẹ fẹ́ jẹ́ ọ̀rẹ́ tí ò kí ń fẹ́re fún ìkejì ẹ̀ òun lẹ fẹ́ yà ẹjọ́ jẹjẹ kú fún ẹ kú. ṣé o lè tó lè. ó lè jù bẹ́ẹ̀ lọ. ó lè jù bẹ́ẹ̀ lọ. kí ló dé náà. ìsúnyàwó wù mí kẹ́ni ẹ̀dẹ̀ ẹ̀rọ ọ̀ṣọ́ wọn ẹ̀dẹ̀ ẹ̀rọ ọmọ ṣé ìyẹn fẹ́ fẹ́ gbọ́nà ọ̀tá fún ẹ bọ̀bọ̀ yẹn ò fi tẹ ẹ wà compatible fẹ́yàn mi kò ṣe bí bọ̀bọ̀ yẹn náà. nítorí ọkùnrin tó fà ìtọ́gbà fún wa tó máa rólè tó
pé ẹ̀ ló ranjú mọ́ ẹ. Ó mọ àwọn àfọ àìná àwọn àfọ àìná tó yẹ pé wọ́n máa fi tíra wọn máa fi dé ọmọlẹ̀ ni. Ó ti lọ kà wọ́n ayé àfàtà wọn sílẹ̀ àtọ́ máa ń ká yẹn torí kò lè fáyín gẹ̀rẹ́. Ó dẹ̀ ti mọ̀ kó lè fáyín gẹ̀rẹ́. Tùmí nínú tiẹ̀ là ń sọ. Ẹ ṣe má bàa mi sọ nǹkan kan. Ẹ ṣe èèyàn tó wù mí fẹ́ rè. Wọ́n ń kókò lórí àyà. Wọ́n ń kókò lórí tíra. Kó lọ sí Ìlọrin. Kó lọ bá àwọn àfáwà nílọrin. Kó lọ bá wọn kọ́ kàtìrá lé mi lórí. Ẹ fi ilẹ̀ èèyàn tí máa fẹ́ nìyẹn. Ẹ ṣe ẹ̀fì tí ṣe tì mí. Wọ́n ná. Thank you. Ẹ ṣe wọ́n má bọ́ ìwọ ìdí ẹ̀yàn ó wúlò gan-an. Ó wà òkè gan-an. Kí n fi olè sílẹ̀ kí lọ fẹ́ alágídí. Ẹ ṣe gàn mí ẹ ṣe mọ orú ọ̀rẹ́ tẹ jẹ́ ni. Tálágídí bá pa mí ńkọ́? Tálágídí bá pa mí ńkọ́? Ṣé fẹ́fẹ́ kó pa mí? Àbí ìjọ kìíní àná tó wà mí sílẹ̀ títí tó jẹ́ pé ọmọkùnrin ló ràn mí lọ́wọ́. Wọ́n ṣe pólè ló ń jà, wọ́n kàn ní àtòjúmọ́ lásán ni. Ọlọ́run dẹ̀ mú dẹ̀ wọ́n kọ́ lọ́run ayọ́ lójú ẹ̀. Ọlọ́run ayọ́ lójú ẹ̀ ṣe ti gbọ́. Ẹ ṣe. Ẹ má wà sọ̀rọ̀ mọ́, ó ti fún wa tó mọ́tò ẹ̀ lọ. Ṣé òdùbọ́tò rí ni? Àgùnbà mọ́tò tó ga jù yín lọ. Ọmọ rẹ̀ yìí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́. Aláyẹ̀ èlé rẹ̀ lọ́gbọ̀n ọ̀kadà. Máa gbé lọ. Èmi lọ́gbọ̀n ọ̀kadà. Ó ṣe ọ̀rẹ́ bàbá yẹn fòkùnkùn mọ́lẹ̀ sí i. Bàbá yóò rí fáìn jẹ rí ọmọ yìí. Apá yín dànù. Ẹyọ ní ìrànù. Ọ̀dọ̀ yìí yóò yẹ kẹ́ wá pápó sí ẹ̀ àǹtí ẹ dúró ọ̀nkú àfà ẹ ti mú chinchin sùn. Ti báwo? Ẹ̀rẹ̀ fi ṣàwùsù bí. Gbogbo ń tààrà náà láti kó síbí ìlà yìí. Ẹ tẹ̀ fi kó tẹ̀ra lẹ̀ mo rí yín. Àfà yìí ti mú ṣinṣin sàpò. Ajá, kì í ti bẹ́ẹ̀ nǹkan tààrà yìí. Bébì, ìgbọ́ ohun ṣinṣin. Mo rí wọn pẹ̀lú ojú méjì tó bá dàbí ẹni káyọ̀ kí wọ́n pọ̀ wọn ẹ jẹ́ wọn pọ̀ yín. Àfà lárùn. Àwọn jí ṣinṣin ṣé mi rí wọn ni bí rí yín. Ó tún yín náà ṣe é ṣe wúsù o. Ẹ lè múra bí àfà. Ẹni tó bá rí yín aláfà ní ẹ wò ó. Instead of kẹ́ tọrọ kí n bẹ̀ fún yín ẹ tún wá ń jí chinchin. Àǹtí ẹ̀ ló sọ ẹ́ kéèké yìí. Kálukú torí ọ̀nà. Nínú ìwà lójú tí ní wo ló wù báyìí. Ẹ wo àǹtí ẹ má ẹ wo ẹ kéèké yìí. Máa fi inú pẹ̀lú. Ẹ ṣe o mo lè ní o lè yín ni ṣíṣe lè yà fáyì. Bọ́yà bọ́ ilẹ̀ mú àjò ṣùgbọ́n àwọn olóògbé mo ti wá ẹ ti pẹ́ mo ti tẹ̀ ẹ ti pẹ́ ọlọ́gbà mú ẹ lé o jáde àyẹ̀dẹ̀ pàṣẹ. Mo gbé apá o, nígbà ṣe yóò dá. Mi gbé apá o, nígbà ṣe yóò dá o. Jíjì ló jí o, wọ́n sọ mo ń ta o. Ẹ lọ àfà. Lórí ọ̀rọ̀ Farouk náà ni ewu a máa ń pààrọ̀ yìí lówó mà ti ń láró nù. Afáwọn ló ti yí sórí fún un. Ẹ ṣàánú mi, wọn ló ti yí sórí fún ẹ má jẹ́ pààrọ̀ Farouk sọ yín. Ẹ ṣàánú mi lórí ọ̀rọ̀ ẹ. Ẹ má jẹ́ kí gbogbo wàhálà mi já sásán lórí ọ̀rọ̀ Farouk ẹ jọ̀ọ́. Ká bá gbé bọ̀. Ewu ẹ ṣe. Mo sáré ránṣẹ́ sáwọn òbí ẹ̀ ń sìn. Wọ́n á jọ ìmì àjọ máa gbé bọ̀ lọ́dọ̀ yín. Ṣé ti gbọ́? Ẹ ṣe. Máa pọ̀ yín lára ń sìn. Ẹ ṣe. A dúpẹ́ fún Ọlọ́run ọba. Ṣàṣàwá fún Muhammad sallallahu alaihi wasallam. Ẹ̀rí ọpẹ́ wa tá a dá kọ́lọ́ gbà sí ayé ọpẹ́ fún wa. Ìsàlátù àṣìfà náà ni kọ́lọ́ má fi láyà ìgbìmọ̀ ọkàn wa.
nígbà tí tùmí nínú ti pè mí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà lórí ọ̀rọ̀ Farouk ṣùgbọ́n bàbá wa ọ̀rọ̀ ọmọdékùnrin yìí kò gbá káwa síta inú ilé ní káwa sí o nítorí pé a gbìyànjú púpọ̀ kódà àwọn tó pe àwọn àáfàá tó tún jẹ́ àwọn tó tún jù mí lọ àwọn tó jẹ́ gbẹ̀mí àwọn tí kò tó gbogbo wọn àjọjókòó síbi lóru àjọṣe àdúrà yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìsì àti ìsìpáyátọ́ náà fi hàn mí mo rí wípé nǹkan tó sọmọ yìí kì í ṣojú lásán kódà ogun yẹn kì í ṣe ogun ta ogun mú ilé gangan ni bàbá wa tẹ́ ẹ̀ bá ní parọ́ ní tilẹ̀ nítọ́lọ́ mo fẹ́ kẹ́ ẹ ronú dáadáa ìgbà tẹ́ bẹ̀rẹ̀ gbèsè ayé yín tó fi dé àkókò tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa pilẹ̀ ọba ǹjẹ́ lè gbìyànjú láti rántí nǹkan tẹ́ fi pilẹ̀ ọba yín tẹ́ bá lè gbìyànjú láti rántí nǹkan náà ó dá mi lójú pé ó ṣeé ṣe kárí ìyẹ̀wù sí nǹkan tó ṣe lọ́wọ́. Èmi ò morúkọ ẹnì kankan ju orúkọ Ọlọ́run lọ nípa ọlá tèmi wà láwọláwọlá kò wá ta ilá abilá ẹni àjẹkọsí láwọláwọ tí wọn bá fi tọlọ́run kó nǹkan jọ yọrí sí bó ṣe ń yọrí sí lọ yìí ẹ ti dọ́gbọ́n kan sí ẹ ti wá nǹkan kan pẹ̀lú ẹ ti mú nǹkan pẹ̀lú Ọlọ́run mo fẹ́ kẹ́ ronú sí dáadáa báwo lẹ ṣe ṣe ronú sí tẹ́ bá ronú sí ṣe kẹ́ rántí. Alájí ti ní kẹ́ rántí ẹ̀ ṣàánú. So, báwo lẹ ṣe rí everything? What a big project! I can't imagine it. So, I'm happy. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan ni. Inú mi dùn gan. Ẹ ṣé mo dúpẹ́. Ṣé nígbà tá a bẹ̀rẹ̀ transaction yìí ṣe ló dàbí pé kò ní bọ́ sí. But inú mi dùn pé Ọlọ́run jẹ́rìí ara ẹ̀. Ọlọ́run náà ní àdúgbò fún pé nǹkan tó náà bá ti náwó sí nǹkan yẹn máa ń ṣòro ṣe ègbè àmọ́ nǹkan kan wá wá o tí ó lè jẹ́ nǹkan tó máa di pé bẹ́ẹ̀ni àti ẹ̀ṣẹ̀ jọ ń rẹ́rìn ó lè padà fàjà wá. Kí ló fẹ́ fàjà? Òun ní pé gbogbo ẹ̀ lèmi àti ìjọ ń sọ́nsìn lẹ̀ ń rẹ́rìn lèmi àti ìjọ ń rẹ́rìn yìí o bọ̀ tó bá yá tán tá a bá ṣe ogbẹ̀ fún yín tó di pé owó ti wà lọ́wọ́ yín tán àní rójú yín lẹ̀ mọ́ òun ìgbà yẹn lẹ nsìn àjọ sọ́nsìn ẹ̀ ń sọ pé lágbára Ọlọ́run kò ní sí wàhálà ìgbà yẹn ló máa dọ́wọ́ yín tẹ́lẹ̀ máa sọ pé mi tiẹ̀ fẹ́ kọ́ tó fẹ́ dá bóun kéṣù lọ́wọ́ sí mi ìfẹ́ mọ̀ ìyẹn lára bẹ̀ sí máa gbé lẹ́nu yín o. Ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kù ká ní pé ẹ ti bá mi iṣẹ́ rí ni ẹ ní máa sọ nǹkan tẹ́ ń sọ yẹn but èmi believe pẹ̀lú agbára Ọlọ́run àti ìgbàgbọ́ tí mo ní nínú iṣẹ́ yìí but èmi believe pé at the end of this thing tá a fẹ́ ṣe ẹ ní regret ẹ ní regret. My engineer. Mo ti wò yín sàlẹ̀ mo rí mọ́tò yín sàlẹ̀ mo ní kí sáré yọjú ẹlẹ́ o. Mo ti connect gbogbo àwọn tamabara materials everybody ti ń wá òkè ẹnu kẹ̀dẹ̀ tẹ̀lé mi sìn káwọ́ sí bank kẹgbó kẹ̀dẹ̀ gbé fún mi kí lọ ọjà káàdì bẹ̀rẹ̀ iṣẹ́ lóko báyìí. Kò sí problem tó bá jẹ́ bẹ́ẹ̀ náà ni ká máa lọ báńkì ni. How far wọ? Everything ti wà ní gbogbo ọmọ ti wà nípa. Ó wà nípa. Ok ẹ jẹ́ ká máa lọ bẹ̀. Ọkùn tọ̀dọ̀ tèmi wá kọ́. Ẹ má bínú. Lọ́wọ́n bá mo fi bẹ̀yẹn ẹ má bínú. Kò lè ní o lè work by bí akẹ́kọ̀ọ́ mi kò lè ṣeé ṣe lẹ́nu mọ́ ẹjọ́ tó yẹ ẹ jẹ́ lọ dá wọn lóhùn ẹjọ́. Bí mo ń lálàá nìkẹ́. À ń sọ̀rọ̀ lọ, ó dẹ̀ wọlé. Àṣẹ ní kápẹ́ ni àbí kí ni? Ẹ wá lọ sí báńkì yìí ṣe kí ẹ wá lọ gbowó fún mi. Ẹ wò mo dé ẹ wọlé kẹ́ jáde. Ẹ pàdé ọmọ kan tó rán ránṣẹ́ níbi tó bá ti kó ṣe ń dìde mo gbé sórí. Ẹ ṣe kí ni? Ẹ wò ẹ wọlé kẹ́ jáde. Ẹ wọlé kẹ́ jáde bí mo ṣe ń wò yín láàrin ìṣẹ́jú náà ẹ wọlé kẹ́ jáde. Tábà fẹ́ gbèsè láyé inú ilé yẹn wọlé kẹ́ jáde. Ṣé ìgbà tí mo fẹ́ ra nǹkan ìlọ́wọ́ yìí ṣé tí méjì mẹ́ta wà sí ẹ jẹ̀bi? Ó dẹ̀ má bìí ẹjọ́ tó lọ náà. Ẹ wò dájú wa ò sí ní.
owó àwọn ọlọ́gbọ̀wọ́ kan ní tọ́ bá ti dé máa wá fún un. ẹ wo bí ìwà ṣeré o ọ̀rọ̀ sùúrù kan lọ́rọ̀ tí mo bá ń sọ yìí o ṣé rí sùúrù yẹn ó bọ́ sí odò ògùn gbé lọ sókun ni o ẹ wọlé kẹ́kẹ́ fún mi lówó mi mú yẹn sọ fún yín yẹn o. ẹ̀wù kó yà lẹ́sẹ̀ wọ̀ ní ètí ìjẹun ọ̀kan láti ilẹ̀ tó wọlé. ẹ̀yin ò tí ì jẹ́ nǹkankan gbogbo ojú àti bútà ẹ̀tọ́ yẹn tí ìsàlẹ̀ jọ̀lọ́ fà sí ọlẹ́yìn ọrùn yìí yẹn tí ẹ bá sọ owó mi wọ́n á da ìmọ̀ láàrin ṣẹ́jú àmì ládùúgbò yìí. ìyọkọ ọlọ́run mà lè jẹ́ káyé ti di àwọn yín mọ̀ṣẹ̀ lára ni. ẹ ṣe ń wò mí bọ́dì ló wà bẹ́ẹ̀ kò sí ẹ́ńjìn kankan ọlọ́mọ ìkáyé mu èmi ló yẹ kí n gbẹ jù làgbé. ẹ̀yin ìsàlẹ̀ ti jẹ́ lọ́kùnrin wà ní ẹ̀yọ́ ẹ wò ní òrojọ ẹ wọlé kẹjáde tí gbogbo ẹ lọ́wọ́ ẹ̀ kí n sọ̀rọ̀ ṣé ẹ rí ọmọ yìí torí owó yẹn gbọgbọ́n náà ṣe lé ní sùkúù sọ̀rọ̀ mi yé mo máa fi ọmọ yìí síta yẹn sí ìjọba tẹ́tẹ́ bá tó rí owó mi kẹ́ ẹ fi ọmọ mi ránṣẹ́ sí mi mo lè gbọ́dọ̀ máa lọ sí sùkúù kò gbọ́dọ̀ pa sùkúù jẹ́ kẹsàn-án mọ́ sùkúù ẹ̀. ṣé kò ní bàbá mi ṣé kò ní bí ẹwà mi tẹ̀lé ẹ̀ bá dé mi. wàhálà rẹ kóra yín sí ìjọba láti rí omi tó mi láti pé mo gbọ́dọ̀ máa lọ sùkúù o kẹ́ ẹ fún mi ránṣẹ́ sí mi. mo jẹ́ yín lówó ẹ wá fún ọmọdé ògùn ìwọ náà tún jókòó àwọn dàbẹ nígbà kan ti wà lọ́rọ̀ ìjẹ ìdílé ní màá tilẹ̀ pọ̀ nígbà tó tọ̀ àwọn gbogbo ilé máa ṣe bẹ́ẹ̀. Faruk kí lorúkọ ẹ kí lorúkọ ẹ bí ọba tẹ̀lé máa wá fọmọ lẹ̀ ṣáájú di ọmọ ló tẹ̀lé máa fi lẹ̀ àbí kí ni kò ebi ta yá ránṣẹ́ sí tọ̀hún sí ẹ lára. ẹ wá ẹ má ti wọlé ẹ ṣe ojú òkú ní ìlú ẹ ti bá mi fún ìyàwó yìí ní owó ráìsì ìtàjẹ. ìyá Faruk ibi tó bá yẹ kí n ti bá ọgbọ́n tí bá ń bá àgọ́ bẹ́ẹ̀ ó máa ń dùn mí gan o. ìwọ náà bu àgbékalẹ̀ ọ̀rọ̀ mo lọ síbi tí màá ti gbaṣẹ́ tí gbogbo wa dẹ̀ mọ̀ pé iṣẹ́ kan oṣù tí gbogbo wa jọ ń jẹ nìyẹn mo ń wọlé bọ̀ tààràtà kò sí ẹ káàbọ̀ báwo lọ́hùn ṣé mi mo ń fún yàrá ìrìnàjò owó tẹ̀sẹ̀ mi. ààrẹ òde ní òde fàájà bàbá pàbó ẹ kó wa tó ẹrù òun ló fọ mọ́lẹ̀ fún un ó ní owó tó àjẹun pé ká mọ fọ́ọ̀mù kó máa mú bọ̀ ẹ bá lè kó kí n kó kí n kó wá bẹ́ẹ̀ mo kó wọnú àpò mi ṣé gbogbo à ń kí à ń sà olóòmẹ ni ó kú ṣé bí mo yẹ wọlé yẹn kò yẹ kó mọ̀ báwọn ti rí. ó mọ̀ pọ̀ ń dà. ó dà ó wá gbọ́ mọ́lẹ̀ wọ́n fọmọ tó kò tiẹ̀ ìwọ náà gbà á lẹ̀ àló ti dá máa bọ̀ àti jíjẹ àti mímu àti sun ẹ̀ ó dọ̀wọ́ ẹ̀. àní kó máa bọ̀ ó gbọ́ mọ́lẹ̀ máa bọ̀. bàbá ojú mi sọnù orí mu rè. bàbá kì í ṣe pé mo ní bóyá oògùn tẹ̀ ń ṣe fún mi ò ṣiṣẹ́ àmọ́ iṣẹ́ wa ti kọjá bẹ́ẹ̀ ó ti kọjá ká ṣàwúre ká ṣe kílẹ̀ tí ń pè gbogbo tẹ̀ ń ṣe fún mi iṣẹ́ wa ti kọjá bẹ́ẹ̀ ẹ̀rù bà mí ẹ wò iṣẹ́ yìí wọ́n ti gbé fún mi tán pátápátápátá wọ́n ti gbé fún mi tán àmọ́ ó wá kú pé kọ́kọ́ orúkọ mi sórí chẹ́ẹ̀kì ni wèrè ìwọlé dé bóyá wọlé báyìí àfi bí ẹni lè pè bí ẹni làṣẹ ó ní ó yá ẹ̀kọ́ orúkọ ń síbẹ̀ bàbá wọn kò rúkọ ẹ̀ sí wọ́n gbé chẹ́ẹ̀kì lé lọ́wọ́ mo lànú lẹ̀ mo dọ̀tẹ̀ ni. iṣẹ́ wa ti kọjá bẹ́ẹ̀ bàbá ẹ ṣàánú mi àbí ẹ wò mí odidi kọ̀ǹtrátọ̀ ẹ wò mí ẹ wò mo ṣe rí. ọmọ mi ẹ bàbá. má yẹ lólò fún yín ọgbọ oríṣi máyẹ̀ǹta sì ní pọ̀ gbètú wà ń bẹ̀ wò bọ́ bá tiẹ̀ ṣe gbètú ni tọ́ bá ní gbogbo owó tí èyí tì ní lọ kókó wa kò ní jà yín bọ́ bá ní kọ́ bọ́ ra lẹ̀ ní òwò bí ó ti bọ̀ náà ni là fi máa pé gbètú ọmọ àgbà ọlọ́mọdé wọ̀gbẹ́ lọ èèyàn ní kakọ́ olúgbò sì tún wà olúgbò náà sì tún pé oríṣiríṣi ṣùgbọ́n olúgbò ìgbélé torí téèyàn bá gbé inú ilé bí ọmọ kan bá wúkọ́ pẹ́ tàbọ́ ṣépè ìgbé ó sì máa jẹ́ ǹtẹ̀ ibi olúgbò burú lẹ́nu ṣùgbọ́n wàá fọkàn rẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe olúgbò kan fún ọ èyí lọ́ọ́ mọ̀ wípé ẹ̀nà mi náà
bí mo ní bàbá bí ní bàbá ìwọ náà mi náà bí mo ní bàbá ni wọ́n fi mọ̀ wípé o ní bàbá tó ju bàbá lọ ọ̀gbọ́ ìwọ fọkàn rẹ balẹ̀ ọ̀gbọ́. Olúgbò tí ń bẹ lóde ayé ẹ̀yin olúgbò tí ń bẹ lóde ọ̀run ẹ̀yin jàǹtì olúgbò tí ń bẹ lóde ọ̀run agbègbè lóde ayé wọ̀ ẹ̀yà kàtí wọlé lógbò yìí ò làkọ̀sìmọ̀ gbà ló sì bílẹ̀ abiyamọ ìgbé ẹ̀kọ́ ọmọ rẹ̀ ọ̀mọ́ tàti wọlé torí bá a bá bò fún gbogbo àlàyé ló dáhùn eléégún ní pé kókégún ọmọ jẹ olóró òsì mú kúrúkúrú ọmọ dáhùn ikú ni ìpele tí wọn kádùn èrè ìpele tí ẹkọsọ ọlọpàá ní ìdágbére tí kò láàrin ìlú ẹ̀yin àjà náà jàǹtì ẹ bá ń gbé. bàbá. wákàbalẹ̀ ètí mò ń wí yìí lórí òrìṣàláyé òrìṣàlálẹ̀ di ọ̀run ẹ̀yin ẹ̀mú ìmọ̀rin tì lágbẹ̀dẹ gbàgì ni mo múrú rẹ bọ̀ ọ̀yà yanu. máa jẹ. bàbá kí n máa jẹ. panu máa bo ìjábù mi panu máa bá fèké àfẹ fọhùn panu máa ẹni adilẹnu agbọnmọ̀nà kì í rójú àti gbogbo járí adìyẹ òkùnkùn kì í rójú àti gòrùlé lápátẹsẹ̀ láwọn ọgbà rẹ̀ ọmọ èké sùn lọ́wọ́ rẹ̀ bọ́ àgbà sùn lọ́wọ́ rẹ̀ bọ́ tàṣẹ́tàṣẹ́ ló jí tàṣẹ́tàṣẹ́ ló ń rìn tàṣẹ́tàṣẹ́ ló fi ń bora ẹnu rẹ̀ ti dàṣẹ́ lónìí o oró ńlọrọ ejò nítorí àbátálágẹ má bá dá lórí òkè gbà o ti dábàá lónìí àbámọ̀dá kì í dá tiẹ̀ kọ́mọ́ṣẹ́ gbogbo àbátọ́ bá dá lónìí ó di ṣiṣẹ́ níbi àṣẹ ìburú sí níbi tọ́wọ́ bá gbé sí kìí ṣe dandan kó o tún lọ́ọ́ fẹnu kan tàbí kó o sí wo ètò ò ti jẹ yìí ìní yóò jẹ bí akọ rẹ̀ ibikíbi tọ́wọ́ bá ti ní tàtí wèrè ló bóyin làkọ̀sìmọ̀gbà lóbílẹ̀ panumá àbòkì ìjábò mi panumá dín ní adílẹ́nu agunmọ̀nà kì í rójú gbígbí járí adé òkùnkùn ìrójú àti gòrùlé kápá tẹ̀sẹ̀ lákùn ọgbà rẹ̀ ọmọ ike sùn tọwọ́ ẹ̀ bọ́ àgbà sùn tọwọ́ ẹ̀ bọ́ èmi tàṣẹ mo jí èmi tàṣẹ gbogbo ń tọ́ ọ bá fẹ́ ìwọ béèrè lọ́dà kan wà wí bọ́ ọ lóòkè òkun kí àṣẹ ìyọ́ wà lẹ́yìn ó ti dọ́dọ̀ rẹ̀ bàbá tó tó bàbá Ògúnjìmí ní bàbá tó bàbá èmi tó ti gbọ́ràn mi dé bàbá tó bàbá tani ọjọ́ ìkúlẹ̀ yìí o ẹ̀sà máa ń bọ̀ àjẹ́ ó ní. kò jù bẹ́ẹ̀ lọ bàbá. Akari. kí ni ẹ porúkọ kínní yìí. olúgbò tó ju olúgbò lọ́nu. fi pamọ́ sínú aṣọ fi pamọ́. Akari ọ̀dàbọ̀ Akari ò lè yọjọ lọ. má ṣe àǹfààní wo ni ló mú owó nínú ilé lórí tẹlifíṣàn. owó ẹni máa ṣọ́ ní burúkú ẹni máa jalè kú wọn tó máa jí owó tí ò ní mí ní ẹgbàá mi 200 naira tó bá yà ẹ ní kò sówó ṣebí iṣẹ́ online mo fẹ́ lọ gbà tẹ́tù ti jí 200 naira tí mo fẹ́ fi wọ mọ́tò lọ sí. sùúrù wọ lọ ẹni tó bí owó yẹn ó máa jalè kú ni ó máa jalè mo ń sọ yẹn ó máa jalè kú ni. kí ló dé ṣáájú mẹ́ta tá a wà ní ilé lọ. sùúrù wọ lọ ẹni tó bí owó yẹn ó máa jalè kú ni ó máa jalè kú ni torí ẹsẹ̀ ni máa fi nìdé dé kí lórúkọ ẹ̀ ń sìn àlọ́ máa jalè kú ni sẹ́. ọ̀rọ̀ owó yàgbé kan. àwọn ni. ṣáájú mẹ́ta tá a wà ní ilé lọ láti wá lè kó lórí. àjùbá ìlọ ni Farouk. kẹ́díẹ̀ ní òun fi 200 naira sínú ilé kó òun ò rí. ìgbà tí mò ń gbálẹ̀ láàárọ̀ ẹ̀ mo rí 200 naira àmúlẹ̀ tv sábẹ́ tv mo ti rò pé bí ẹ̀yìn àbíjáde lè máa bẹ́ẹ̀ abẹ́ tv ló wà. ṣé ó tọ́ ní ìsìn. ìbọn owó àwọn wà báyìí. abẹ́ tv ló wà. ṣe mo dúpẹ́. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. Allah Akbar. La taqnatu min rahmatullah. Ọlọ́run ní ẹ má sọ̀rọ̀ ìtì nù nínú oore òun. Kò sẹ́ni tọ́lọ́run dá sí láyé lásán. Gbogbo wa ló nídìí pàtàkì tọ́lọ́run fi dá wa. Afẹ́ni tí ò bá mọ́ra ẹ̀ tí kò tún wá mọ Ọlọ́run tó ń sìn lókù. Ó yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló tì yín débi gbogbo pálapàla wọ̀nyẹn. Àfà ẹbí mi kọ́ àzòwòtá ń wí ìpọ́njú yìí pọ̀
ìṣòro yìí pọ̀ tí n bá máa débi tí mo ti máa gbaṣẹ́ ṣe ló dàbí pé àwọn arábì ti jókòó dè mí ń bẹ̀ ọ̀nà táwọn èèyàn ń gbà lásìkò gbà wọ́n lèmi náà gbà mi ò wá mọ̀ kó máa padà já sí oní bó ṣe wá já sí yìí ó tó ti pẹ́ lẹ́yìn ìgbà yẹn mo dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe tọlọ́hun láti gbà yẹn ewu mi mọ̀ kó máa rí báyìí. àkóso àgánlẹ̀ ìsáádá kàrẹ́sìkòlè yà ọmọ fásibírí ìlà gàdín wàrúbá gàdín yá ti kàmọ́ lẹ́sàfẹ́ fíkìrì bẹ́ẹ̀ la onítìráwì wọ́n nígbà tí ara bá ní ilé ní tí ìfúnpinpin bá dé bá ilé ní ẹ ṣe sùúrù kó fi dọ̀la tó rẹ̀ mọ́ tó náà kó fún mi lọ́jọ́ ọ̀la ẹ wo bẹ́ẹ̀ ṣe wá fi àná tẹ̀lé bọ́jọ́ yìí jẹ́ ẹ wọ́ ọmọ ló sùn kalẹ̀ yìí àfi kárí nǹkan tí ẹ lò tí ẹ fi kó ọ̀rọ̀ àjọ torí wípé agbára burúkú tó wà nù kíní yẹn àtọ́jọ́ tẹ ti lò ó ṣiṣẹ́ burúkú tẹ ẹ náà di bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ rẹ̀ àfi kárí nǹkan náà ká tó lè rí solution sí ọ̀rọ̀ náà. Aláàjì ṣé bẹ́ẹ̀ máa rí. a lè rí àríyá wa. afọ ẹ̀wọ̀ ẹ̀jọ̀ sọ̀rọ̀ rẹ̀ ìṣàánú mi mẹ́yẹ̀ kí gbogbo wàhálà mi já sásán lórí Farouk ẹ̀jọ̀ ẹ bá mi wá ọkọ̀ ṣe sí ẹ̀jọ̀ ìṣàánú mi. afa ẹ gbà mí a lè rí kíní yìí torí ńgbà tó pẹ́ ó ti pẹ́ díẹ̀ báyìí mo gba ọ̀nà bíi tí mo rí kíní ọ̀hún mọ́. Aláàjì. ó ti kọ́lé síbẹ̀ òun la fẹ́ gbà. ẹ máa wọlé ni. ilé onílé a lè wọlé onílé alájà báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí. máa wọlé náà máa kọ́ mi fún un. Afa. Farouk. ṣe ló ń sọ náà. Aláàjì. Aláàjì. ẹ bá mi wọ́n máa dùn ẹjọ́. ẹ bá mi wọ́n. Ṣọ́sùn ni. Yàwá ẹnu sùn. Bàbá ẹnu sùn. Ṣọ́sùn ni. Ẹnu sùn. Ẹnu sùn nù. Ẹyin lè jáde síta. Ẹyin jáde síta. Yàwá jáde síta. Ẹyin ló pè mí àtàbà ní kò sí wàhálà. Ẹyin lè jáde síta. Ó rẹ̀ jù. Ẹyin lè jáde síta. Má ṣe báyìí o. Ṣé báyìí? Má ṣe báyìí o. Mo wàhálà mi, gbogbo wàhálà mi o.